Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Nǹkan méjì mo fẹ́ sọ nípa fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Nǹkan àkọ́kọ́, torí ẹni tó wà nínú fídíò yìí mo ti rí fídíò kan tó ṣe. Nǹkan ẹ̀kejì, mo ti sọ̀rọ̀ nípa fídíò yìí rí, nípa nǹkan tó jọmọ́ kíkúnlẹ̀ tí mò ń sọ nígbà yẹn. Tọ́pọ̀lọpọ̀ yín rò bóyá mo ń sọ àṣé. Tí ọmọdé bá respect àgbà, a rí àgbàlagbà míì gan tó ju ọmọdé lọ, ṣùgbọ́n tí owó àti ọrọ̀ fi ọmọdé yẹn sí ipò àgbà. Ṣé ó ti yé yín? Bóyá tí àgbàlagbà. Ẹ̀yin tèmi àti Yínká TNT ó ti jáde ó ti sọ̀rọ̀ nípa divorce Kúnlé Afod pẹ̀lú ìyàwó rẹ̀ Désọ́lá Afod, pẹ̀lú bí wọ́n ṣe sọ wípé ó ní relationship pẹ̀lú Màláíkà. Ẹ̀yin ó wá ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. Wá ń kúnlẹ̀ fún àbí ọmọdé ń kúnlẹ̀ fún àgbà, èèyàn láti ṣèṣe olórí, láti ṣèṣe wípé mo ṣe pọ́n mi lé jẹ́ ń pọ́n ẹ lé padà. Ó ní ṣe tí Màláíkà ṣe nínú fídíò yìí. Ẹ rí pé ó fọwọ́ fa, mo ti rí fídíò yẹn lóríṣiríṣi tó ti kọ́ tẹ̀ lóríṣiríṣi, ó fọwọ́ fa ọmọbìnrin yẹn sókè. Nǹkan tí mò ń sọ nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ yín jọ yẹn tẹ̀ ń sunkún. Nǹkan tí mò ń sọ nìyẹn. Àwọn tí mo fọ̀rọ̀ yẹn gan bá wí, mo mọ̀ pé ní kọ̀rọ̀ yàrá wọn, àfi tí wọ́n bá fẹ́ bo Ọlọ́run mọ́ra, wọ́n mọ̀ pé ọmọ tó dá ni mí, wọ́n dẹ̀ mọ̀ pé mi ò tẹ àwọn lójú mọ́lẹ̀, wọ́n dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni mo sọ. Wọ́n lè má wá bọ́ síta sọ pé òótọ́ ló sọ o, ṣùgbọ́n mo mọ̀ pé wọ́n á ṣàtúnṣe. Ibi tó bá ti pè lórí, a kì í fi ń tẹ̀lẹ̀. Màámi Àjàyí wọ́n ní pé àwọn náà kó ìpè wọn náà. So ẹ jọ̀ọ́, ìyẹn bọ́ títà òjòkó. Ìkejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tí ẹ̀ ń dóko, ṣùgbọ́n tí ẹ̀ ń dó àfojúdi. Àfojúdi dẹ̀kẹ̀rẹ́ ó ló ní agbára ju okó dídó lọ. Tó bá ti ń rin àwọn ìrìn kan tí àwọn èèyàn ń kúnkúnkúnkúnkún, pàápàá tó lọ́kọ nínú ilé, tó dẹ̀ ready láti gamble pẹ̀lú ọkọ ẹ̀ àti ilé ẹ̀, tó ready láti fi ilé ẹ̀ tàfàlà. Tí àwọn èèyàn bá ti ń lọ tán ti ń ṣe pé kíní pé ó ń fẹ́ lágbájá fẹ́ tàmẹ̀dùn, ìwọ obìnrin tó bá jẹ́ obìnrin alálùbáríkà tó dẹ̀ fẹ́ dilé ẹ̀ mú, tó dẹ̀ bọ̀wọ̀ fún ọkọ ẹ̀ tọkọ ẹ̀ jọ ẹ́ lójú, bó o bá tó dẹ̀ nífẹ̀ẹ́ ọmọ, bó o bá ti torí ara ẹ̀ ṣe, wàá ti torí wípé kí obìnrin máa rin àwọn ìrìn kan máa ti wá máa accuse ẹ̀ pé wọ́n ń do. Kì í ṣe obìnrin yẹn náà yẹ̀yẹ́, ọkọ obìnrin ni wọ́n yẹ̀yẹ́. Wàá wá ti torí pé yẹ̀yẹ́ yẹn, wàá sọ yẹ̀yẹ́ yẹn di ayẹyẹ fún ọkọ ẹ̀. Wàá tó bá tiẹ̀ ti torí ara ẹ̀ ṣe, ìwọ lè má care, o lè má give a shit, but tó bá ti torí ara ẹ̀ ṣe, wàá ti torí ọkọ ẹ̀ ṣe, wàá yẹra. Ìyẹn ò ní pé ò ní bá ẹni tí wọ́n accuse ẹ ṣe, bẹ́ẹ̀ ò ní jẹ́ kí àwọn èèyàn máa rí yín pọ̀. O ní máa gbé sí gbàgede, kò kill relationship yín, kò ní pé kẹ́ má ṣọ̀rẹ́, kò ní kẹ́ má ṣojúlùmọ̀. O ní jẹ́ kí àwọn èèyàn kó máa rí yín pọ̀. Tó bá lọ́kọ létẹjọ́ ń gbélé ni o, wàá yẹra díẹ̀. Tó bá wá fẹ́ wá ní connection pẹ̀lú onítọ̀hún, ọkùnrin tó bá mú lọ́rẹ̀ẹ́, tẹjọ́ ń ṣọ̀rẹ́, tí ò fẹ́ bá ọkọ lé ẹ̀ ṣọ̀rẹ́ gẹ́gẹ́ bí obìnrin, tẹ́ pé o ò lè kárí ọkọ ilé ẹ̀ lọ, ó ń lọ bá gẹ́gẹ́ bí obìnrin tí ò fẹ́ bá ọkọ ilé ẹ̀ ṣọ̀rẹ́. Then tó bá mọ̀ pé o nífẹ̀ẹ́ ilé ẹ̀, o ní choice láti damn consequence ẹ̀ pé kí ilé ẹ̀ dàrú. Bẹ̀ tó o bá fẹ́ kí ilé ẹ̀ dàrú, o ń láti kárí ọkọ ẹ̀ along. Pàápàá ọkọ tó bá da, ọkùnrin tó bá da sí ẹ, o ń láti gbogbo nǹkan tẹ́ bá jọ ṣe pẹ̀lú ọkùnrin tí wọ́n ti accuse ẹ fún ní gbàgede, tó ti di pé òun defend, òun láti carry ọkọ ẹ̀ along. Gbogbo pẹ́pẹ́ fúrú nǹkan kan tó bá máa ṣe, jẹ́ kó wà láàárín ìwọ àti ọ̀rẹ́ ọkùnrin yẹn. Torí pé tó bá wọ́n ní ojú ni màálù ń rọ, ọ̀bẹ ò dá lọ́rùn. Sórí ọkùnrin tí wọ́n accuse ẹ pé òun fẹ́ yẹn, tó bá jẹ́ òun náà ló wà ní ṣú ọkọ ẹ̀, òun náà ò ní gbarú ẹ̀. So ìwọ̀nba ní ẹ máa limit gbogbo show off, gbogbo kọ́ máa rí yín
kẹ́ máa fídíò ẹ̀ nítorí pé kò ń ṣe nítorí tiẹ̀ kò ń ṣe nítorí nǹkan nítorí ọmọ ẹ̀ ni ẹ lọ wo body language ọkọ ẹ̀ nínú fídíò yìí fúnra rẹ̀ lọ jókòó kó lọ wo body language ọkọ ẹ̀ tí wàhálà bá padà bẹ́yìn yọ tó padà ṣẹlẹ̀ of course mi ò ní wá surprise torí pé àfojúdi ló dó obìnrin tí ó bá ti obìnrin lè má dóko ṣùgbọ́n kó dó àfojúdi kò sí ọkùnrin kò sí ọkọ tí wọ́n bá ti ń accuse ìyàwó ẹ̀ pé lágbájá ń fẹ́ tàbẹ̀dún ń fẹ́ kò lè wà comfortable pẹ̀lú ọkùnrin yẹn around ẹ̀ láyé bó tiẹ̀ jẹ́ pé kò sí nǹkan kan láàrin òun àti ìyàwó ẹ̀ but for the fact pé ayé ti rò nínú ọkàn wọn pé wọ́n ń dó ìyàwó mi kò lè wà comfortable pẹ̀lú ọkùnrin yẹn láyé ẹ má jẹ́ ká tanra wa ó mọ̀ pé ìyàwó òun ò do ó mọ̀ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò lè wà comfortable pẹ̀lú ọkùnrin yẹn torí ó mọ̀ pé the moment tí wọ́n bá ti ń rí wọn pọ̀ a máa wà lọ́kàn ayé pé olórí burúkú èèyàn kan bẹ́ẹ̀ ṣáàyàn àyàwó ẹ̀ ó dẹ̀ wà bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ó rò bóyá ó ń dóyàwó wọn o bò nǹkan tí ẹ̀dá máa rò pápá òkìkí tó bá ti lọ káàkiri ọkùnrin yẹn ò lè wà comfortable láéláé tí o bá wá jẹ́ obìnrin tó fẹ́ ilé ẹ̀ tó fẹ́ràn ilé ẹ̀ tó fẹ́ràn ọkọ ẹ̀ tọkọ ẹ̀ jọ ẹ́ lójú ní tòótọ́ kò sí nǹkan tó da ò kí ń tán láyé wàá ìsídà kò limit or kò cut off ọ́ gbogbo nǹkan pẹ̀pẹ̀ fùrù tó bá fẹ́ ṣe pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ tí ayé ti accuse ẹ pé ó ń du ẹ gẹ́gẹ́ bí ilé ọkọ wàá máa ṣe ní bòńkẹ́lẹ́ fún àwọn tó wà ní ilé ọkọ wàá máa ṣe ní bòńkẹ́lẹ́ ẹ̀rí tèmi ń bíbà nígbà tí mo jáde tí mo tiẹ̀ tún gbọ́mọ ṣépè gan àwọn èèyàn sì ń sọ wípé àwọn kọ̀ọ̀kan sì ń sọ pé bóyá mo ṣépè lásán èmi á fọmọ mi ṣépè lásán mo lè kú nítorí ọmọ pẹ̀lú pé mi ò tiẹ̀ tí wọ́n tiẹ̀ tún kún rí wa káàkiri mi ò tún gbé nílé o mi ò gbé nílé o pẹ̀lú ẹ̀ náà mo ṣàtúnṣe bó tiẹ̀ jẹ́ pé partner ni mo ní pẹ̀lú ẹ̀ náà mo ṣàtúnṣe so torí wípé obìnrin ò gbúdọ̀ má do kókó dó àfojúdi obìnrin tí ayé bá ti ń gbé pé ò ń dó lágbájá ò ń dó lẹ́tà mẹ́rin pàápàá tó jẹ́ ìlú mọ̀ọ́ká tán dẹ̀ accuse ẹ̀ openly tó ti ń di wípé ó ti ń di irú okùn obìnrin yẹn tí ò bá fẹ́ ṣe àfojúdi wàá try láti avoid ibi tí ọkọ ẹ̀ bá wà láti máa mú ọkùnrin yẹn wọ̀ torí wípé kò sí gbogbo ìgbà tí ọkọ ẹ̀ bá ti rí tí inú ẹ̀ máa dùn ẹ lè ní mò ń parọ́ o kì í ṣe pé bí a kò nífẹ̀ẹ́ ọkùnrin yẹn o kì í ṣe pé bí a kò nífẹ̀ẹ́ àbí kò trust ẹ o ṣùgbọ́n torí pé àwọn ayé tiẹ̀ sọ lásán wípé lágbájá ti ń dóyàwó mi ìbànújẹ́ ni fọkùnrin sọ ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ràn ilé yín torí nígbà mi tó bá tún ṣẹlẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn èèyàn ṣeé ṣe kí wọ́n ti gbàgbé pé bó ṣe rí rèé bẹ́ẹ̀ mo mọ̀ pé wọ́n á rántí fídíò yìí torí tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa ní olórí burúkú lọkùnrin ọkùnrin ò ṣe kíní kan bóyá tẹ́ àwa obìnrin máa ń ṣe àfojúdi àìgbọràn àìlè lo ọpọlọ ní ìròmọ ẹ lọ wo body language nínú fídíò yìí àti oríṣiríṣi fídíò tá a ti rí dẹ̀ lè blame ọkọ lè blame ẹ̀ kì í ṣe pé kò trust ìyàwó ẹ̀ bọ̀ nítorí nrùnrùn tó máa gbọ́ tó máa kùn sí létí lè blame ọkọ obìnrin nǹkan tó da ò kí ń tán láyé tó bá ti di pé wọ́n ti ń accuse ẹ tó dẹ̀ ti mọ̀ pé ìlúmọ̀ọ́ká ni ẹ ìlúmọ̀ọ́ká lẹ́ni tó ń accuse ẹ lé lórí ìlúmọ̀ọ́ká lọ́kọ ẹ wàá limit ẹ tó bá dẹ̀ ni pé kọ̀ráǹgídá yín ò ní ẹ̀ níṣọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ wàá máa ṣe níbò kẹlẹ̀ wàá dẹ̀ máa carry ọkọ ẹ̀ along otherwise kò sọ́kùnrin tó máa gbarú ẹ̀ kò sí ọkùnrin tó máa pàápàá tó lọ́kọ tó jẹ́ pé ẹjọ́ ń gbé nínú ilé tó dẹ̀ mọ̀ pé ọkùnrin tó dáa ni tó dẹ̀ sì fẹ́ ilé ẹ̀ tọkùnrin ò bá dáa tó jẹ́ pé ọkùnrin abániláyọ̀ jẹ́ èèyàn lè máa fàwọn nǹkan kan pamọ́ fún bí ọkùnrin tó bá dáa tó fẹ́ ìlọsíwájú ẹ̀ tó dẹ̀ fẹ́ ìlọsíwájú àwọn ọmọ ẹ̀ tó dẹ̀ ń ṣètọ́ ẹ̀ tó dẹ̀ jẹ́ ọkùnrin tó dáa kò ní lè work o àyàfi tó bá jẹ́ wípé ó fẹ́ dààmú ẹ̀ wípé olórí burúkú lọkùnrin yìí gan gíní máa lọ jàre but tí ó láì jẹ́ bẹ́ẹ̀ kò ní lè work o kò ní lè work ẹ̀yin obìnrin kò ní lè work ẹ lọ ṣàtúnṣe o ire o and ìwọ ọkùnrin náà tó ń ṣe bẹ́ẹ̀ fún
tó dẹ̀ mọ̀ wípé ọkùnrin ní ẹ́ tó kìkì yẹn náà dẹ̀ kàn ìwọ náà láti ṣọ́ra torí pé kó o fi ṣírò ara ẹ̀ tó bá jẹ́wọ́ ni ṣó lè gbárù ẹ̀